orúkọ Jésù yìí kò pé ẹ ti kò nídìí orúkọ Jésù ó tún gba ọ̀dọ̀ ológun lọ gbogbo àṣírí ló máa tú. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro. ẹjọ tẹ́ bá wá bí yìí o mo fẹ́ gbé kẹ́ máa ṣe àkíní yìí wá o my good sister jọ bá mi share bá mi share kó gba ski my good sister láti kálẹ̀ àwọn kálẹ̀ nǹkan ẹ̀yìn òkúkú ní òtútù ń bẹ àwàlá ní òtútù ń bí àwàlá ní òtútù àwàlá ní òtútù kò kú sí bó ṣe a máa ṣe ń tá àgbà ni àbí bẹ́ẹ̀ kọ́ ń tá àgbà ni òtútù yẹn báyìí ó lè ṣẹ́yún but kò dẹ̀ tí ì dé o sista mi láti Cali máa bá mi share ẹ̀ ẹjọ́ ẹ má bínú o ẹ̀yin tèmi nídìí àsíbúrà ẹjọ́ jẹ́ kí n tún aṣọ mi ṣe dáadáa nítorí pé ẹ má bínú o lénìí mo fẹ́ búyàn lónìí ni mo fẹ́ búyàn bàbá fẹ́ búyàn mo fẹ́ bú àwọn ọlọ̀tẹ̀ mo fẹ́ bú wọn yégede ojú mà tì wọ́n o ọmọ Ọlọ́run mà ti bọ́ yégede ojú ti ọ̀tá yégede ojú mà tì wọ́n o ọmọ Ọlọ́run mà ti bọ́ ó kéré sí nọ́mbà wa ọmọdé wọn ìkéré sí nọ́mbà wa wọ́n kéré wọ́n bìtì wọ́n sùn mọ́ wọ́n wẹ́wẹ́ àǹtí mi láti kárí ẹ̀ máa jó lọ wọ́n kéré sí nọ́mbà wa ọmọdé wọn ìkéré sí nọ́mbà wa wọ́n kéré wọ́n bìtì wọ́n sùn mọ́ wọ́n wẹ́wẹ́ wọ́n kéré sí nọ́mbà wa jẹ́ gbé fìlà tí báyìí wọ́n kéré sí nọ́mbà wa ọmọdé wọn ìkéré sí nọ́mbà wa. Fìdí máa gbé fìlà máa wo bẹ́ẹ̀ mo ti dé yẹn ẹ̀yin ọ̀dẹ̀ burúkú tẹ́ sọ pé ò lè ṣe nǹkan ṣé ẹ tó bẹ̀ láti ṣe ṣá wọ́n kéré wọ́n bìtì jẹ́ gbé fìlà ẹ̀ sẹ́yìn wọ́n kéré ṣó fìtì mi tí ò bá fìtì mi ẹ̀yin tẹ́ jẹ́ tèmi ẹ sọ pé kò fìtì mi àbí kí n gbé sẹ́gbẹ̀ẹ́ báyìí yóò bàbá yóò mẹ́ wo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí mi máa bá ègún lọ mo gbọ́ pé olórí burúkú olórí má jàdíẹ ọ̀dẹ̀ burúkú tó ń gbé Kútọ̀nù tó ń pè ní òun Patti ó sì ń bú pásítọ̀ tiwa ká dá fún ẹ ọmọ àlè ká dá fún ẹ ìwọ máa bú pásítọ̀ tiwa àwa wà létà àwa máa jà fún pásítọ̀ tiwa yàn dúrakáyì ọmọ àlè ọmọ jájàti ọmọ tó lè jẹ́ pé bóyá ó jẹ́ kó lè jẹ́ pé kán fi ṣe nǹkan oṣù ìwọ fẹ́ try pásítọ̀ wa kò ní dá fún ẹ ọmọ àlè. You are bloody bastard. Patti ká dá fún ẹ. Ṣẹ́ni tí ọ̀tá bá ń báyàn gbé, ó jẹ́ kó fìyàn lẹ̀. Ẹ lékú sí bàbá yẹn títí ẹ̀rí pa. Gbogbo nǹkan lẹ lé sí ẹ̀rí ṣe. Ẹ wá ń sọ sí báyìí wípé bóyá ohun tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ṣé kò gbọ́ ni. Orí ẹ dàrú ṣé Nàìjíríà ló ń gbé ni. Mo rò pé Kútọ̀nù ló gbé òun Patti tó wá ń sọ French mo rò pé Kútọ̀nù ló ń gbé ó jà nílé kejì ó kàn ẹ́ ni ọmọ àlè burúkú ọmọ àlè ọmọ jájàtì ọmọ tó lè jẹ́ pé kí àwọn ẹbí ẹ̀ kó fi ṣe nǹkan oṣù tí ó fi ṣe nǹkan oṣù tó ń bí
ó dẹ̀ bí ẹ pàápàá báyìí wo mo sọ fún ẹ wípé tí ò bá kúrò lẹ́yìn pásítọ̀ ti wa tí ò bá kúrò lẹ́yìn ẹ̀ tó dẹ̀ jẹ́ wípé ó máa sọ̀rọ̀ sí ni wàláì àwa kan sì wà tó dẹ̀ jẹ́ pé àwọn máa bú ẹ̀ fún pátí kà á dáa fún ẹ ọmọ àlè ṣe rí orúngbò mi funfun yìí mo fi ṣépè fún ẹ ò ní dàgbà tó mi kó tó kú you are bastard you are bloody bastard mo gbọ́ ọ̀rọ̀ tó sọ dáadáa o mo gbọ́ ọ̀rọ̀ tó sọ ìwọ ó wá ń sọ̀rọ̀ tó ń bú pásítọ̀ ti wa àwẹ̀ yìí ìlú wo ló ń gbé náà ìlú wo ló ń gbé ìlú wo ló ń gbé ọmọ àlè mo ní ìlú wo ló ń gbé fún pátí ọmọ àlè ọmọ jájàti ọmọ wo màá play kíní yẹn tó lè jẹ́ pé màá fẹ́ kẹ́ gbọ́ o màá play kíní yẹn ohun tí wèrè ẹ sọ màá play ẹ tí gbogbo yìí máa gbọ́ òun pátí kò ní dáa fún ẹ ọmọ àlè ìwọ máa bú pásítọ̀ ti wa nígbà tó lè jẹ́ pé bóyá wípé òun pátí ọ̀nà wo ló ń gbà òun pátí tí ó yà wèrè ni ẹ gbọ́ o mo jù máa play o ẹ máa gbọ́ o. Hallelujah. Ye mo do no tia. No lo jije. No do ma mo do lande. No kolero sisi wa kan jiwe ne irado. E bo se wa kan jiwo abuji maglon. Anowe yo me todo we yo me. You wo do. Avoa gavi Lagos o akude. Agavi anyway. No jije we. Agavi anyway, hun pati agavi anyway. 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 Hey, agavi anyway. Òun pati agavi anyway. 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 Wo ọmọ àlè ni ẹ ṣe. Ọmọ àlè ni ẹ. Ọmọ àlè. You are bloody bastard. You are bloody bastard. Ọmọ àlè ni ẹ. Lẹ́lódò ẹ̀ adé. Èsì yá ìdí Nìjíríà gbọ̀n péré à. Èsì yá ìgbọ̀n Nìjíríà gbọ̀n péré à. Lẹ́lódò ẹnuwé. Àfún àgàbí. Lẹ́kọ̀ọ́ bóyí ògùn sí wẹ́nu ẹ̀ yìí. Bẹ́ẹ̀ kìí gbọ̀ndọ̀. Bẹ́ẹ̀ kìí gbọ̀ndọ̀. Bẹ́ẹ̀ni gbọ́dọ̀ àbúyọ àjòtọ́ àtọ̀tọ̀rọ̀ àtọ̀gòdògòdò jimalẹ́ àtàná àbún jimalẹ́ àtàná wẹ́nuwé jimalẹ́ àtànúwé ẹ̀wẹ́ àtúntìmọ̀ gbèrè àtúntìmọ̀ gbèrè àbún jimakulọ̀ bẹ́ẹ̀ni gbọ́dọ̀ àbún jimakulọ̀. Bẹ́ẹ̀ni gbọ́dọ̀ jimakulọ̀ nodo iyọ́mẹ̀ agavi ẹnuwe jimakulọ̀ agavi ẹnuwe tọ́tò gbónodógbó jiwe ikunlọ yà gbogbo àwọn tó bí ẹ̀wọ̀n òkọ́ ẹ yálà yá òkọ́ ẹ bàbá lákù bàbá òkọ́ ẹ tó bá kọ́ ẹ ò lè máa sọ̀rọ̀ sí àgbàlagbà. Ṣòye ìwàkíwà tí gbogbo ń wù kì í ṣe wípé bóyá Nàìjíríà ní kọ̀ọ̀kan ìwọ náà pápá ìwàkíwà ló ń wù náà yóò bá yálà yá ẹ agaviwẹ́nuwé hun pátí agaviwẹ́nuwé hun pátí agaviwẹ́nuwé wẹ́ agaviwẹ́nuwé yẹ jiwe adẹ́dọ́tọ́ adónà lọ ha adótọ́ adónà lọ ha
mede jima kporo mo Yesu po di amo mi do ye chowe ro kan oji mi do me we don le mi do chi chowe ro kan oji taun mana do kona yo ba ya la ya e ya la ko ya oni jere e onbu pastor ya la ko ya oni jere e bàbá oni jere e ya oni jere e ìwọ kan fún ẹgbà tó rẹ gbé ọmọ tó bí àwọn Lebanese ó ti gbé ọmọ lọ pẹ̀lú ìyàwó ẹ̀. You are bloody bastard. Wo jọ kó mẹ́jọ jẹ́ kí àwa polongo ọjà gidi. Já polongo ọjà ẹjọ́ ẹ̀yin tèmi. Ìkórè kan bọ̀ ẹjọ́ mo fẹ́ kí gbogbo pátá tẹ̀ wá Nàìjíríà ẹ débẹ̀ ẹ jẹ́ ká polongo ọjà náà. Àjọ̀dún ìkórè ìjọ Celestial Church of Christ alálàpà sọ́mi tọdún yìí kò hallelujah. Ìjọ ọpẹ́ ti yọ ayé ọpẹ́ ti yọ. Gbogbo èèyàn ẹ wá bá wa jíjú ọpẹ́ nínú ìjọ wa Celestial Church of Christ Glory of God Parish off Owóẹ̀yẹ Street alálàpà sọ́mi Ondo Road Ilé-Ifẹ̀ níbi àjọ̀dún ìkórè àgbà àti ìṣèdúpẹ́ ẹlẹ́ẹ̀karùn irú rẹ̀ àkòrí Manifestation of God's Glory Friday December 16 ní Praise Night Sunday December 18 lójú àjọ̀dún àti ìṣèdúpẹ́ láago 10 òwúrọ̀ ọ̀pọ̀ àlejò pàtàkì ló máa wà ń kalẹ̀ níbi àjọ̀dún lára wọn ni bẹ̀rẹ̀ Bọ́lá Ìdábalógun USAHOD Barrister Kùsálà Bárò nílùú Ilé-Ifẹ̀ Superior Evangelist Abraham Ọ̀làníyàn láti Kòròdú Venerable Superior Evangelist Adéníyì Venerable Evangelist Anes Opo JP Ifẹ̀ Proficient gbogbo ọmọ ilé-ìwé láti ipò kíní sí kẹta nínú ìjọ ló máa gbẹ̀mú tẹ́ni tó bá pèrègede jùlọ sí máa fẹ́ kó ọ̀fẹ́ ọdún kan sì fàjẹ́ Shepherd Ja Assistant Venerable Evangelist Kéde Àkàwọ́ àti Prophetess Janet Elúgbàjú Parochial Chairperson àtàwọn ọmọ ìgbìmọ̀ ló máa gba gbogbo ènìyàn lálejò olùkéde Celestial Church of Christ Glory of God Parish alálàpà sọ́ọ̀mì Ondo Road Ilé-Ifẹ̀. Ẹ̀yin tèmi ṣé wà ń bẹ̀ ẹjọ́ ẹ máa bá mi share ẹ̀. Ìdẹ tó ògùn tó dẹ̀ jẹ́ wípé o fẹ́ lọ sí ìkórè yẹn ẹ máa lọ o. Ẹ̀yin tẹ́ jẹ́ tèmi tẹ́ bá wà ń bẹ̀ ní Ondo ẹ lọ síbẹ̀ láti Èkó ẹ lọ síbẹ̀ ẹ gbọ́ polongo ọjà yẹn ẹ lọ síbẹ̀ kẹ́ lọ bá wọn ṣe ìjẹ̀mùlá ṣé ní ẹ jẹ́ kí n fi ẹ bá wọn pe flyer wọn jẹ́ kí n fi hàn yín ẹ ti ní flyer wọn nìyẹn fóònù nọ́mbà wà ń bẹ̀ ṣé ní ẹjọ́ torí tọlọ́run ẹ kọ fóònù nọ́mbà yẹn kẹ́ lọ síbẹ̀ wo ẹ máa jẹjẹmùlá ń bẹ̀ ẹ jẹ ó máa sun yín ẹ máa gbé lọlé a ó jẹ àjẹyó a ó tún dì lọrẹ ẹ ó jẹ àjẹyó ẹ ó tún dì lọlé ẹ ó gbé tékèwé lọ ẹ ó jẹ àjẹyó ẹ ó tún dì lọlé ẹjọ́ torí tọlọ́run ẹ lọ síbẹ̀ ìkórè yẹn òun ni mo polongo ọjà ẹ fún yín sísìn ẹjọ́ ẹ torí tọlọ́run ẹ lọ síbẹ̀ àwọn míì tó wà ń bẹ̀ pàápàá ẹ má wo ìwà wọn o ẹ má wo iṣẹ́ wọn ẹ má wo ìwà wọn tèmi ní kẹ́ẹ̀rò kẹ́ lọ sí ìkórè yẹn nítorí pé olùṣọ́ àgùntàn yẹn Kẹ́hìndé Àkànwó Venerable Assistant Evangelist ẹjọ́ ẹ torí tọlọ́run ẹ lọ síbẹ̀ òun ló ṣèkórè yẹn ó ní chọ́ọ̀chì ní Amẹ́ríkà yìí ó dẹ̀ tún ní síbẹ̀ ẹjọ́ ẹ torí tọlọ́run ẹ̀yin tèmi ẹ lọ síbẹ̀ kẹ́lọ́ bẹ́ẹ̀ jẹjẹmùlà èèyàn gidi ni o èèyàn pàtàkì ni Kẹ́hìndé Àkànwó Kẹ́hìndé Àkànwó èèyàn dáadáa ni o Kẹ́hìndé Àkànwó èèyàn dáadáa ni ẹjọ́ ẹ̀yin tèmi gbogbo ìpátá ẹ lọ síbẹ̀ tí ètò bá ṣe ń lọ mo ti máa gbé ọ̀rọ̀ wá mo ti máa polongo ọjà ń bẹ̀ ẹ má bínú. Now mo tún ti dé o ṣé rí ẹ̀yin tẹ́ máa sọ pé ẹnu àgbà ń nù ẹnu àgbà orun o àgbà tiwa àrùn pákó àdé ń blush ẹnu ẹ má bínú o ẹnu tiwa orun ẹnu tiwa kò rùn ṣé rí ẹnu tiwa kò rùn ẹni tó bá ti kí sí wa rí obìnrin tó bá ti kí sí wa á mọ̀ wípé ẹnu tiwa ò rùn à ń tírìtì ẹnu tiwa ní everyday àwọn míì wà tó lè jẹ́ gbẹ̀nu ẹ̀ báyìí wo gọ́ọ̀mù ẹ̀ pàápàá báyìí kò ṣeé wò
kì í ṣerú àwa báyìí ó ti fi gbogbo ẹnu ẹ ó ti fi jẹ oògùn ó ti lọ sí ọ̀dọ̀ oògùn olóògùn káàkiri àmọ́ àwa a ò tí lọ sí ọ̀dọ̀ olóògùn rí àwa ò dẹ̀ ní lọ nítorí pé orúkọ Jésù ó jí òkú. Orúkọ Jésù mo ní ó jí òkú dìde o. Orúkọ Jésù ni ó jí òkú. Orúkọ Jésù ó sọ àgàndé ọlọ́mọ. Orúkọ Jésù adití ó máa ń gbọ́ràn. Orúkọ Jésù mo ń sọ yẹn o. Kò sí ohun tí orúkọ Jésù ò ní ṣe gbogbo ẹni tẹ́ ẹ ṣe ògùn. Gbogbo ẹni tẹ́ ẹ jẹ́ olùṣọ́ àgùntàn tó rẹ̀ jẹ́ wípé orúkọ Jésù yìí kò pé ẹ. Ẹ ti kú nídìí orúkọ Jésù ò tún gba ọ̀dọ̀ ológun lọ gbogbo àṣírí ló máa tú. Gbogbo àṣírí yín gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé ó máa dàrú ni. Tó bá rí bẹ́ẹ̀ ẹ padà wá sílé. Ẹ má mutí o ọmọ Celestia. Ẹ má jalè o ọmọ Celestia. Ẹ má bàjọ jẹ́ o ọmọ Celestia. Ohun tí bàbá kò fẹ́ o. Ó yẹ ká yẹra fún o. Torí ojú rẹ̀ ń bá wa lọ. Má mutí o ọmọ Celestia. Má bàjọ jẹ́ o ọmọ Celestia. Ẹ má bàjọ jẹ́ o ọmọ Celestia. Gbogbo ẹ̀yin tẹ́ ń kóra yín jọ láti dá Metro rú o. Ẹ má dá Metro rú o ọmọ Celestia. Ẹ fi Metro lẹ̀ kó sinmi o ọmọ Celestia. Ohun tí bàbá kò fẹ́ o. Ó jẹ́ ká yẹra fún o. Torí ojú rẹ̀ ń bá ẹ lọ. Má bàjọ jẹ́ o ọmọ Celestia. Má wà ní kọ̀kọ̀ kó bàjọ jẹ́ o ọmọ Celestia. Ẹ̀yin tí ẹ ń fi iṣẹ́ ròyàn káàkiri pé kán bà Metro jẹ́ o. Ẹ má bà Metro jẹ́ o ọmọ Celestia. Gbogbo ẹ̀yin tẹ́ ń kóra yín jọ ní méjì mẹ́ta mẹ́rin márùn-ún. Má bà Metro jẹ́ o ọmọ Celestia. Mo ti sọ fún tẹ́lẹ̀ wípé ẹnu àgbà wa tó rùn tí ò bá tọ̀ tó bá lọ síwájú á padà. Gbogbo nǹkan tẹ́ ń ṣe pátá ọwọ́ wa ló wà. Ẹ sáà ṣọ́ra. Ṣọ́ra o ọmọ ìgbàlà. Ẹ ṣọ́ra púpọ̀. Ṣọ́ra o ọmọ ìgbàlà. Ẹ ṣọ́ra púpọ̀. Ṣọ́ra o ọmọ ènìyàn. Ká ṣọ́ra púpọ̀. Ṣọ́ra o ọmọ ìgbàlà. Ká ṣọ́ra púpọ̀. Ilé o. Ilé o. Ilé ayé yìí ọjà máa ló jẹ́ o. Ilé 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 o. Ilé o. Ilé o. Ilé o. Ilé o. Ilé ayé o ọjà máa ló jẹ́ o. Gbogbo pátápátá ẹ lè rí ṣe ẹ tó bẹ́ẹ̀. Èmi mo sọ fẹ́ fún yín. Ìmọ̀kímọ̀ kò má gbọ́dọ̀ jọ. Ètekéte kò lè dúró o. Ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀ràn ni ó forí ara rẹ̀ gbé. Torí Olúwa ni mo bá dúró. Ìmọ̀kímọ̀ kò má gbọ́dọ̀ jọ. Ètekéte kò lè dúró o.
ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀ràn ní òpórí ara rẹ̀ gbé torí Olúwa lèmi bá dúró jẹ́ kó tá mi ṣẹ̀wọ̀n kó tó fura jẹ́ kó tá mi ṣẹ̀wọ̀n kó tó fura jẹ́ kó tá mi ṣẹ̀wọ̀n kó fi ṣàríkọ́gbọ́n jẹ́ kó tá mi ṣẹ̀wọ̀n kó tó fura kẹ́tẹ́kẹ́tẹ́ ta ni mo gbé ẹran àgùntàn ta ni mo gbà ta lẹni náà tó yọ mí lẹ́nu o ogun ọ̀run bá mi wáṣẹ́ fún wọn kẹ́tẹ́kẹ́tẹ́ ta ni mo gbé ẹran àgùntàn ta ni mo gbà ta lẹni náà tó yọ mí lẹ́nu o ogun ọ̀run bá mi wáṣẹ́ fún wọn. Ẹ mọ nǹkan kan ẹ fẹ́ la Ọlọ́run ẹ fẹ́ la èmo sọ bẹ́ẹ̀ fún yín ẹ fẹ́ la Ọlọ́run ẹ fẹ́ la ẹjọ́ ẹ jẹ́ ká polongo ọjà náà nítorí pé ebi tí màá lówó nìyẹn because ọ̀rọ̀ yín wọ̀nyí ò lè fún èmi lówó bó ṣe jẹ́ nìyẹn ọ̀rọ̀ yìí ò fún jẹ́ ń polongo ọjà ẹjọ́. Àjọ̀dún ìkórè ìjọ Celestial Church of Christ alálàpà sọ́mi tọdún yìí kò hallelujah. Ìjọ ọpẹ́ ti yọ ayé ọpẹ́ ti yọ. Gbogbo èèyàn ẹ wá bá wa jíjú ọpẹ́ nínú ìjọ wa Celestial Church of Christ Glory of God Parish off Owóẹ̀yẹ Street alálàpà sọ́mi Ondo Road Ilé-Ifẹ̀ níbi àjọ̀dún ìkórè àgbà àti ìsìndúpẹ́ ẹlẹ́ẹ̀karùn irú rẹ̀ àkòrí manifestation of God's glory Friday December 16 ní praise night Sunday December 18 lójú àjọ̀dún àti ìsìndúpẹ́ láago 10 òwúrọ̀ ọ̀pọ̀ àlejò pàtàkì ló máa wà ń kalẹ̀ níbi àjọ̀dún lára wọn ni Bọ́lá Ìdábalógun USA HOD Barrister Kùsálà Bárò nílùú Ilé-Ifẹ̀ Superior Evangelist Abraham Ọ̀làníyàn láti Kòròdú Venerable Superior Evangelist Adéníyì Venerable Evangelist Anes Opo JP Ifẹ̀ Proficient Head gbogbo ọmọ ilé-ìwé láti ipò kíní sí kẹta nínú ìjọ ló máa gbẹ̀mú tẹ́ni tó bá pèrègede jùlọ sí máa fẹ́ kọ́ ọ̀fẹ́ ọdún kan sì fàjẹ́ Shepherd Ìjà Assistant Venerable Evangelist Kéde Àkàó àti Prophetess Janet Elúgbájú Parochial Chairperson àtàwọn ọmọ ìgbìmọ̀ ló máa gba gbogbo ènìyàn lálejò olùkéde Celestial Church of Christ Glory of God Parish alálàpà sọ́ọ̀mì Ondo Road Ilé-Ifẹ̀. Ẹ jọ̀ọ́ o ẹ má torí mi tàbẹ́là ẹ má torí mi tàbẹ́là ẹ má torí mi tàbẹ́là o ẹ má torí mi tàbẹ́là bẹ́ẹ̀ bá tọ àbẹ́là pápá ẹgbẹ́ orúkọ mi lọ sọ́dọ̀ babaláwo kò ní jẹ́ egun lèmi egun gidi egun tí ò kìí ṣe ọmọ àlè egun wà o Ọlọ́run tó mo sọ fún yín ọmọ àlè egun ó wà àmọ́ àwa ò kìí ṣe ọmọ àlè àdẹ̀gbé ọ̀dọ̀ àgbàdàgbà ọ̀dọ̀ àgbàlà wa gbé mi ò lè parọ́ fún yín olóhábùn tó rẹ̀ jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó lè máa sọ̀rọ̀ àbí láti máa yẹ̀yẹ́ pásítọ̀ wa Reverend mo bí iná ọ̀ṣọ́fà ẹnikẹ́ni tó bá sọ pé òun máa sọ̀rọ̀ sáà dàbí láti yẹ̀yẹ́ àwa máa gbọ́ orúkọ èdè anywhere Ọlọ́run òótọ́ ni mo sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ kóra yín jọ tẹ́ ẹ̀ kóra yín méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje tẹ́ ẹ̀ kóra yín jọ tí lẹ́tà jáde láti ọ́fíìsì tẹ́ ẹ̀ ń pè pé lẹ́tà ẹ̀ fẹ́ẹ̀kì gbogbo lẹ́tà ẹ̀ pátápátá fẹ́ẹ̀kì ni gbogbo iye tẹ́ ẹ̀ ń gbà pátá fẹ́ẹ̀kì ni o gbogbo iye tẹ́ ń gbà fẹ́ẹ̀kì ni Ọlọ́run òótọ́ ni mo sọ fún yín mi ò ní parọ́ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ kóra yín jọ tẹ́ ẹ̀ sọ pé lẹ́tà tí pásítọ̀ kọ fẹ́ẹ̀kì ni tẹ́ ẹ̀ ń gbé káàkiri tẹ́ ẹ̀ sọ pé fẹ́ẹ̀kì ni gbogbo iye tí ẹnikẹ́ni bá gbà fẹ́ẹ̀kì ni èmi náà kọ́ àgbà tí mo gbà fẹ́ẹ̀kì ni o èyí tí mo náà mo gbà fẹ́ẹ̀kì ni mi ò lè parọ́ fún yín nítorí pé gbogbo nǹkan tó ti wá ń sì báyìí fẹ́ẹ̀kì ni bí ẹnikẹ́ni bá gba nǹkan kan wá sí bí ìsìn fẹ́ẹ̀kì ni so àwa dẹ̀ dúró sí kalẹ̀ àdẹ̀ dúró dè yìí. àwa ò ní time
ajá bá ń gbó nígbà míì ẹlẹ́dẹ̀ ni wò kó yà fún tí ajá bá ń gbó nígbà míì wò kìnìún lè wò báyìí kó sọ pé kí ni ajá yìí ń sọ àwa báyìí àtòtìlétọ̀ ni àwa tó bá ẹni wò jẹ́ kí n sọ nǹkan fún yín ẹnikẹ́ni mo máa ń sọ fún tẹ́lẹ̀ ẹnikẹ́ni tó bá fojú tẹ́ńbẹ́lẹ̀ wa máa gúnyán ìkéré ọlọ́run dé anywhere ní Celestial yìí o ní Celestial Church of Christ yìí o ẹnikẹ́ni tó bá hùn tó bá lọ kọ̀kọ̀kúkọ̀ sí péjì mi wò kó òjijì máa pa nínú oṣù yìí nítorí pé oṣù yìí ẹran tí àwọn ayé fẹ́ jẹ ó sì wà kò dẹ̀ tí mọ̀ wípé lóòótọ́ o òun ti tẹ̀lé kọjá àmọ́ òun sì jẹ́ ẹran fún èlòmí tó máa jẹ ẹni tó bá hùn tó bá lọ kọ̀kọ̀kúkọ̀ sí péjì mi ikú òjijì máa pa ó máa sùn kò ní jí mọ́ ẹgbọ́ ìtí mo sọ fún Hùn Patti ń sìn Hùn Patti máa lọ gbé ọ̀rọ̀ pásítọ̀ tí a wà mo ti wà láyé mo ti wà láàyè èmi ò tí kú tí mo sì wà láyé tí mo sì wà láàyè tí mo gba Emmanuel mo bí iná ọ̀ṣọ́fà mo gbà ní pásítọ̀ tí ẹnikẹ́ni máa ṣẹnu yánmayánma sí lára wo ayé ò ní dáa ayé onítọ̀hún kò ní dáa rárá àṣìṣe máa bá onítọ̀hún jà ni mo sọ fún yín wípé àwa báyìí àwa rẹ́jísítà ṣe táwa ń ṣe jọba mọ̀ àwa o ẹ gbà bẹ́ẹ̀ òtítọ́ mo rẹ̀ sọ fún yín lónìí tó bá hùn ẹnìkan tí màá kàn wò tí mi ò dákẹ́ fún àwọn míì tó ti sọ̀rọ̀ sí mi rí tí mo sọ̀rọ̀ sí onítọ̀hún kò bọ́ta láti wá sọ̀rọ̀ rí wọn ò bí dáadé bẹ́ẹ̀. wo ẹjọ́ ìjọ̀ngbọ́n ti dé bàbá onílòǹgóso. Wàhálà ti dé bàbá onílànsáàkì. Bàbá oníjọ̀ngbọ́n ti dé bàbá onílòǹgóso. Kàsàkàsà rẹ̀ ti rí ẹ̀ tí rí késekése. Mo ti máa gbé késekése mo sọ̀rọ̀ kan níjẹta. Mo ní ìgbà tí inú bá bí mi màá play video màá play audio màá play tó máa pọ̀ ẹ má try mi rárá bàbá confam mani bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ ìbèrè ẹgbẹ́ òlégun ẹni bá tẹ̀ ló máa ró jẹ́ kí n sọ fún yín èmi mi ò ní kankan láti sọ fún yín lónìí àmọ́ ọ̀rọ̀ tí ń bọ̀ ẹ̀yin tèmi ní diaspora ọ̀rọ̀ tí ń bọ̀ àmọ́ ẹnikẹ́ni tó bá wà ní kọ̀kọ̀ àbí wà ní bàbá láti disturb pastor reverend mobi ní òṣọfà wàláì máa yẹ̀yẹ́ dé Jerusalem wo gbogbo platform akún ni mi ò tí bẹ̀rẹ̀ iṣẹ́ rárá àtọ̀ inú ẹni Hùn Patti ṣe tí mo sọ fún Hùn Patti wípé mo ti play audio Hùn Patti mo play ẹ̀ mo dẹ̀ sọ fún Hùn Patti pé wá ń bí tí ò bá máa ṣe ẹnu yánmayánma anyway ohun tí màá sọ fún ni wípé o ń ṣèṣẹ̀lẹ̀ o mo wá tó ń ṣèṣẹ̀lẹ̀ Hùn Patti ta ló mọ̀ túmọ̀ Hùn Patti olóòṣà
àwọn tó lè jẹ́ pé ìdílé wọn òòṣà náà máa ń bọ ọ̀dọ̀ òòṣà náà ti tọrọ ọkùnrin yìí so òun ló hábùn tó lè gbé gbogbo kò ní fọ́tò àgbàlagbà tó sọ gbogbo nǹkan tó sọ yẹn òun ni mo fi ń sọ fún nísì wípé ẹnikẹ́ni tí ò mọ̀ wá wípé bàbá làwa jẹ́ wàláì kò ní tó mi kó tó kú Ọlọ́run ẹni tí ò bá mọ̀ wá pé bàbá làwa jẹ́ Ọlọ́run kò ní pẹ́ kó tó kú ẹni tó bá wùn kó ṣẹnu yamayama sí wa má forí kan ti kú má forí kan mi tún wà ẹni tó burú jù má forí kan sì wà dáadáa ẹni tó burú jù má forí kan lọ ó sì wà dáadáa but anybody ò bá jẹ́ ẹjọ́ ẹ torí tọ Ọlọ́run ẹ lọ sẹ́ńpẹ́ bàbá confam ló sọ bẹ́ẹ̀ ẹ lọ sẹ́ńpẹ́ ẹ̀yin bàbá wọ̀nyí ẹ lọ sẹ́ńpẹ́ ó fẹ́ pè yín kò tí kàn yín inú burúkú oníbí mi àkànní wá sí wù mí o àkànní wá sí wù mí o ọkọ mọ̀ṣó ra tù ẹ̀ bá mi yìn ọkọ sáyìn náà bù àṣùrùwádé. Ariwo máa ní ipa ìyálẹ́kọ̀ òkìkí oko nípa ìyálẹ́kọ̀ òkìkí oko nípa ìyálẹ́kọ̀ Jacob yìí ẹ ó jèrè ọmọ Jacob mi ẹ ó jèrè ọmọ Sílífà mi ẹ ó jèrè ọmọ Jacob mi ẹ ó jèrè ọmọ ẹ̀yin kẹ ẹ ní wèrè rárá àtọ̀ ẹ ní wèrè lórí. Ọmọ wáyé tí mo sọ pé ẹ ní wèrè lórí tí ìbá fẹ́ wọ̀n fún ìmọ̀ àwọn fún lórí pálí ni ẹ̀yin olórí burúkú olórí má jáde ẹ̀wọ̀n yìí ẹ̀yin tó lè jẹ́ pé torí ẹ̀ ò lè lẹ́ fi wá ẹ̀yin tó lè jẹ́ pé oní jìbìtì lẹ ti ṣe tẹ́lẹ̀ rí ẹ̀yin tẹ̀wọ̀n dé ẹ ti lọ sẹ́wọ̀n tẹ́ ẹ ti padà dé so ẹ tún wá ọ̀nà láti tẹ́gbẹ́ láti jalè látúndì wá jìbìtì ẹ nílùú wá jìbìtì ẹ tó bẹ́ẹ̀ pọ̀nrí eyín ò tó bẹ́ẹ̀ pọ̀nrí pa máa pọ̀nrí yín kò tó bẹ́ẹ̀ tábà dákẹ́ kì í ṣe pé adákẹ́ lásán kọ́ àgbò tó fẹ̀yìntì agbára ló lọ mú wá mo sọ fún yín pé mi ò tí ì ready fún anybody mo dákẹ́ ni ọmọ wa tí mo dákẹ́ mo sẹ́ńpẹ́ náà mo sẹ́ńpẹ́ olóhàbù tí mi ò tí ì dé rárá àmọ́ kí anybody kó tẹ̀ ọmọ ọmọ ẹbọ aṣọ kó anybody kó gbé ibi tó fi sí kó wà níbi tó fi sí tí ẹnikẹ́ni tó bá wà níbi tó fi sí tó ń gàlégàlé tó ń pàtrọ̀ ara ẹ̀ wàláì àwa máa yẹ̀yẹ́ ẹ̀dẹ́ ẹni wíà àádẹ́ tún dúró tì òmùkú tó máa fẹ́ pààyàn tó dúró sí ìṣàn ọrùn òní àwa òkú tó bá fẹ́ pààyàn ó máa dúró sí ìṣàn ọrùn ẹ̀ ó dìgbà tó bá pa kó tó ní ìsinmi òní àwa ṣe jẹ́ o òní àwa ṣe jẹ́ a máa dúró sí ìṣàn ọrùn ẹ̀ àádẹ́ máa mẹ́sọ̀ ẹ̀ a máa bu yẹ̀pẹ̀ sórí ẹ̀ irú fún irú erùpẹ̀ fún erùpẹ̀ tó bá di ọjọ́ àjínde tí a bá máa ń pàdé a lè pàdé tí a bá ṣe pàdé kó ní kálukú kó ní lọ́tọ̀ọ̀tọ̀ rí dàrú ọmọ alẹ́ wọ̀nyí. èmi ẹ máa rí bíbí kan tẹ́ ẹ máa jẹ́ pé bóyá màmá jẹ́ threatening for anybody who be you people who be she ẹjọ́ àti bẹ̀rẹ̀ o àti tẹwọ́ sí àti tẹ̀jẹ̀ bọ́ọ̀lù kan kìíní báwo ló ṣe pèrò mi ò gbọ́ Yorùbá
ah ẹ bá mi pàdé ẹ àti tẹjọbọ òṣàlọ́wọ́ kò sí bàbá lẹ́nìkan tó lè bọ̀. Bí ẹnikẹ́ni bá mọ̀ kó respect pastor tó bá respect pastor wàláì mi ò ní bá jà o. Tó bá ti respect bàbá mi ò ní bá jà o. Àmọ́ ẹni tí ò bá respect ẹ̀ máa yẹ̀yẹ́ ẹ̀. Kò sí bó ti ẹni dàgbà tó. Kò sí bó ti ẹni ẹ tó máa yẹ̀yẹ́ ẹ̀. Kó make sure pé pastor Jésù wa tiwa nìyẹn bó ti àwa ìgún máa ń ṣe nìyẹn. Lẹ́yìn Ọlọ́run pastor ló kàn. Lẹ́yìn Jésù Kristi pastor ló kàn. Ẹni tí ò bá mọ̀ ní pastor ẹjọ́ kó fi ṣẹlẹ́lẹ̀. Ẹni tó lè jẹ́ kó dẹ̀ dé kó dẹ̀ jẹ́ pé olè ló fẹ́ jà kó fi ṣẹlẹ́lẹ̀ bí ò bá jẹ́ bẹ́ẹ̀ àwọn wà ń bí àtọ́ àṣírí ẹ̀. Màá wá díẹ̀ dé Jerusalem. YouTuber jẹ́ ń pè èèyàn tèmi. Jẹ́ ń pè èèyàn tèmi. Èèyàn mi nìyẹn o èmi àti ẹ̀. Tipẹ́tipẹ́ àti rẹ̀ mọ́ tipẹ́tipẹ́. Tipẹ́tipẹ́ àti rẹ̀ mọ́ tipẹ́tipẹ́. Àti rẹ̀ mọ́ tipẹ́tipẹ́ ìwọ ẹ fẹ́ máa yẹ̀yẹ́ pásítọ̀ tí a wà ẹ fẹ́ máa yẹ̀yẹ́ ẹ̀hún pátí kò ní dá fún ẹ. Wo ayé ẹ ti fọ́ gbòòlà. Ayé ẹ ó ti fọ́. Ṣó ti gbọ́? Ayé ẹ ti fọ́ ẹ lọ wá iṣẹ́ ṣe. Gbogbo ẹni tó lè jẹ́ pé olè ló kù fún ẹ máa jà káàkiri. Ẹ lọ wá iṣẹ́ o. Ẹ lọ wá káàbù kẹ́ máa lọ wá ẹ máa lọ bèrè 2,000 mọ́. Ẹ lọ wá káàbù ẹ máa lọ wá káàbù. Wúbà dẹ̀ ti wà ń gbòòrò wúbà ó wà. Ẹ máa lọ wá ọ̀nà kẹ́ máa wá wúbà ẹ̀yin olè wọ̀nyí oníjìbìtì. Ẹ̀yin oní 419 wọ̀nyí. Ẹ ti ná ké báyìí ké o tẹ ta mọ́ kò sí ké mọ́. Ẹ máa káàkiri jà lé ń sin lókù. Ẹ ó dìgbà tí ẹ dé pọ́pìlì tẹ wá bẹ̀ bàbá confam international tẹ bá wá bẹ̀ mí màá sọ fún yín pé nǹkan tẹ́ ṣe tẹ́ fi ṣẹ̀ mí màá sọ fún yín ẹnikẹ́ni tó bá mọ̀ pé ó ṣẹ̀ mí kó wá bá mi kó sọ pé bàbá a máa ṣe é kẹ́ á dẹ̀ dáríjì ọ̀rọ̀ wà o ó kúnlẹ̀ o ọ̀rọ̀ kúnlẹ̀ o ọ̀rọ̀ kúnlẹ̀ o àti ìgbébá o ọ̀rọ̀ kúnlẹ̀ o ìtò wà nílẹ̀ táwa máa gbélé ike máa kún o ìtòkù táwa máa gbé wá ike máa kún o ó wà nílẹ̀ gan ni o ó pọ̀ nílẹ̀ o ẹjọ́ ìtorí tọlọ́run o ẹlẹ́tọ̀ bọ́ ọmọ yín bá aṣọ o kẹ́nikẹ́ni kó má ṣẹnu yámayáma o Patti ìtí mo ṣe fún ẹ lónìí ẹ lọ fi yẹn ká máa fi jẹ lunch ẹ lọ fi yẹn jẹ lunch ṣùgbọ́n Patti gbogbo ìtẹ̀dẹ̀ patrol ẹjọ́ o ẹ torí tọlọ́run o ẹ jẹ́ kí metro kó sinmi ẹjọ́ ẹ jẹ́ kí metro sinmi o ẹ jẹ́ kí metro kó sinmi ẹ̀yin wà nínú ọkọ̀ pípé kí ọkọ̀ máa rìn ẹ wà nínú ọkọ̀ ẹ mú nínú ọkọ̀ ẹ ń jẹ nínú ọkọ̀ òde ń sọ wípé kí ọkọ̀ yẹn kó rì sí odò ẹ̀yin olè Ajíbólé olè Ajíbólé olè Ajíbólé olè Ajíbólé olè ẹ fi metro lé ẹjọ́ torí tọlọ́run ẹ lọ wá iṣẹ́ ṣe ẹ lọ wá iṣẹ́ ṣe ẹni tó bá hùn tó bá fẹ́ pè mí ẹ lè pè kó béèrè àmọ́ kí bàbá confam kó tó kúrò lórí ètò yìí màá tún polongo ọjà kan màá tún polongo ọjà ẹ fún yín màá polongo ọjà fún yín polongo èmi ó polongo rẹ̀ fáyé rí o polongo èmi ó polongo rẹ̀ fáyé rí o polongo èmi yóò polongo fáyé rí o polongo ẹjọ́
ẹ lọ sí ìkórè yẹn o, ẹ lọ sí ìkórè yẹn o, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, ẹ lọ sí ìkórè yẹn o. Àjọ̀dún ìkórè tìjọ Celestial Church of Christ alálàpà sọ́mi tọdún yìí kò hallelujah. Ìjọ ọpẹ́ ti yẹ. Gbogbo èèyàn ẹ wá bá wa jíjú ọpẹ́ nínú ìjọ wa Celestial Church of Christ Glory of God Parish off Owóẹ̀yẹ Street alálàpà sọ́mi Ondo Road Ilé-Ifẹ̀ níbi àjọ̀dún ìkórè àgbà àti ìṣèdúpẹ́ ẹlẹ́ẹ̀karùn irú rẹ̀ àkòrí Manifestation of God's Glory Friday December 16 ní Praise Night Sunday December 18 lọ́jọ́ àjọ̀dún àti ìṣèdúpẹ́ láago 10 òwúrọ̀ ọ̀pọ̀ àlejò pàtàkì ló máa wà ń kalẹ̀ níbi àjọ̀dún lára wọn ni Venerable Ìtàbálógún USAHOD Barrister Kùsálà Bárò nílùú Ilé-Ifẹ̀ Superior Evangelist Abraham Ọ̀làníyàn láti Kòròdú Venerable Superior Evangelist Adéníyì Venerable Evangelist Anes Opo JP Ifẹ̀ Proficient gbogbo ọmọ ilé-ìwé láti ipò kíní sí kẹta nínú ìjọ ló máa gbẹ̀bù tẹ́ni tó bá pèrègèdè jùlọ sí máa fẹ̀kọ́ ọ̀fẹ́ ọdún kan sì fàjẹ́ Shepherd ja Assistant Venerable Evangelist Kẹ́hìndé Àkàó àti Prophetess Janet Elúgbájú Parochial Chairperson àtàwọn ọmọ ìgbìmọ̀ ló máa gba gbogbo ènìyàn lálejò olùkéde Celestial Church of Christ Glory of God Parish alálàpà sọ́ọ̀mì Ondo Road Ilé-Ifẹ̀. Ẹ lọ sórí Ilé-Ifẹ̀ o, Àkànwó ẹ ti gbọ́ o, mo ti polongo ọjà fún ẹ o. So Ọlọ́run á fún ẹ ṣe wá di ṣíṣe fún ẹ lágbára Ọlọ́run. Orúkọ lè akórè ayọ̀ fún yín o. Ẹ ṣe ẹ̀yin tèmi nídìí àsìbúrà. Adúpẹ́ pé gbogbo ilẹ̀ wa tẹ́ wá bá mi ṣe jẹ̀mú wo kìíní ní eléyìí o mo sọ pé lọ́ọ̀ṣì ni ó sì kù dínà. Lọ́ọ̀ṣì ni eléyìí ó sì kù dínà. Mo ti ń gbé dínà bọ̀ àbáyín o ẹ̀jọ̀. Dínà màá tún gbé dínà wá. Nítorí pé dínà yẹn màá gbé wá ṣáà ní ẹ̀jọ̀ torí t'Ọlọ́run. Ẹ̀yin tẹ́lẹ̀ jẹ́ pé inú ìdùn tó lẹ̀ jẹ́ pé ẹ fẹ́ lọ sí àjọ̀dún ìkórè yẹn. Ṣẹ́ẹ̀dì ẹwà àdírẹ́sì ń bí yìí o, ẹwà àdírẹ́sì kẹ́kọ̀ọ́ lẹ̀. Ẹwà àdírẹ́sì wà ń bí, ó wà lórí ètò. Ẹ lọ kọ àdírẹ́sì ẹ kọ lẹ̀, ṣé ó yẹ ń sin ẹ kọ àdírẹ́sì lẹ̀. So tẹ́ bá kọ àdírẹ́sì lẹ̀, ẹ máa lọ síbẹ̀ ní Oǹdó ni o, Oǹdó, Àkúrẹ́, ẹ lọ síbẹ̀. Kẹ́ lọ bá wọn ṣe Ọlọ́run á bùkún gbogbo yín o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi nídìí àsìbẹ̀ ẹ ṣe thank you God bless you. So ẹ̀yin olè wọ̀nyí ẹ lọ jáwọ́ kẹ́ lọ wá iṣẹ́ ṣe. Èmi ni tí náà lóòótọ́ bàbá Confirm International ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro.